ṣọ́ọ̀ṣì tí àwọn alàgbà tọ́wọn aṣíwájú wa nínú kìrìsìtẹ́nì tí wọ́n dálẹ̀ wọ́n ò dálẹ̀ torí Ọlọ́run o, wọ́n dálẹ̀ torí àtijẹ àtimu tiwọn ni. òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wọn pásítọ̀ yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé evangelist yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé olùṣọ́àgùntàn yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé bíṣọ́ọ̀bù yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn alàgbà yìí tó ń tẹ̀lé wọn, òpònú ló pọ̀jù nínú wọn. wọ́n ní olórí burúkú àwọn mùsùlùmí ti gbowó fún torí ẹ̀ ló ṣe ń sọ̀sọ̀kúsọ yìí. mo wá kọ́kọ́ wẹ́ ìlàyé wa lórí ayélujára yìí torí pé mi ì fún ẹni yẹn lésì. ẹ kò gbàdúrà kẹ́ni kára sọ kíjì já láàrin ìjọba yìí káṣọ bọ́lọ́hún pásítọ̀ ẹ̀ẹ́dí tọ́pọ̀lọpọ̀ máa dè fúnpá tó máa lò gbádìí èyí tó máa fò káwàlẹ̀ tó máa fò ká sórí ọmọ ẹsẹ̀ ó wà nù wọn. ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tẹ̀rí yẹn wọ́n gbọ́kànlé agbára Ọlọ́run, agbára òkùnkùn ni wọ́n ń lò. àyèmọ́yé nǹkan míì tó wà nínú Bíbélì tó yẹ kọ́ wọn aṣíwájú wa kó yẹ kọ́ máa kà fún wa, wọn ò ní kà á torí pé tí wọ́n bá kà á wọ́n mọ̀ pé ọ̀nà àti jẹ àti mú tọ̀dọ̀ wọn náà ó ti dín nìyẹn o. mi ò jọ ẹ̀ ní kírísítẹ́nì ní ọ̀sán gan, ibi tí bàbá mi àti ìyá mi tí wọ́n ti pilẹ̀ oyún mi tí wọ́n ti bí mi ní òun ní kírísítẹ́nì. àwọn rẹ́fẹ̀nì ìkẹ́ lọ́dẹ̀ máa wàásù fún yín, ẹ má ṣe bẹ́ẹ̀ o, gbogbo fádẹ̀ lọ ṣe yẹn, gbogbo kọ́tẹ̀ lọ ṣe nǹkan èṣù ni àwọn dẹ́nì fa. ara rẹ́fẹ̀ yẹn ti ń bù màṣọ wípé òun ni mò ń bá wí. ẹ̀yin dẹ́nì fa àwọn ìyàwó yín lára àgbo tẹ́ ń forí balẹ̀ fún ẹni èṣù ẹni ṣọ̀pọ̀nà ẹni ògùn ẹni bàálù ẹyẹ tẹ́ ń tapọ́lé lórí. nínú fọ́nrán kan tí mo wá ṣe kọjá mo ní ẹ má gbàgbé o, mo ní àáfà. àwọn kan wá ń sọ fún mi pé báwo mo ṣe máa ṣe pé mo ní àáfà, mo ní àáfà nítorí pé ṣéwù ńlá àgbà mùsùlùmí ẹni tó ṣiṣẹ́ Ọlọ́run ẹ̀ gidi gan àáfà tí gbogbo ayé mọ̀ òun ló tọ́ mi. àwọn kan wá ń jáde sí pé ṣó yẹ kó máa takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́, a lè takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ wa níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò tọ́, níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò yẹ, níwọ̀n ìgbà tá a bá rí i pé àwọn ẹni yìí wọ́n ò hùwà wọ́n ò sọ̀rọ̀ ìṣesí wọn kò ju ẹni tó lè kóyàn dé ọ̀run rere. ọmọ mi ń bọ̀ láti lẹ́sìn ni ọ̀kadà ló kọ lẹ́sẹ̀ méjì pàtàkì, ó kọ lẹ́sẹ̀ yẹn ẹsẹ̀ yẹn gé sí méjì pàtàkì, ẹ̀sìn yẹn ni mo gbé sẹ́gbẹ́ tẹ̀ ń wò yẹn. a ò tún wá wò bẹ́ẹ̀ a tún kọ̀tínú lórí iṣẹ́ yẹn torí pé ọ̀nà tí a pe oníkálukú sí ó yàtọ̀tọ̀. ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ̀sẹ̀ Bíbélì yẹn sọ olóhùn òòṣà tó lẹ́nu tí kò lè sọ̀rọ̀, òòṣà tó létí tí kò gbọ́, òòṣà tó lọ́wọ́ tí kò lè lò, òòṣà tó lójú tí kò fi rí òun lẹ́yìn wọ́tọ̀. èmi ò ní gbọ́nà tí àwọn kan gbà o, ọ̀nà tí bàbá tọ̀dọ̀ mi gbà tó dúró lórí òótọ́ tó ṣe òótọ́ títí màláíkà fi mú lẹ́tà ikú wá bá tó fi gba lẹ́tà ikú tó fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀. Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́ èèyàn wá gbọ́n o, Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́ èèyàn wá nílà káyé o. èèyàn lára tẹ́lẹ̀ cars olóògbé fi ṣe ṣọ́ọ̀ṣì ó mọ̀ pé business center lẹ́ni yẹn ṣí. ẹlòmíì wọ́n á sọ fún pé iṣẹ́ Olúwa ló fẹ́ ṣe o, kò wà ní béèrè wípé Olúwa mi iṣẹ́ òun gangan mo fẹ́ ṣe nínú ọgbàjàrà ẹ, ó ṣètò láti lọ sí Tòkù tàbí kó lọ sí Ṣàpọ̀n tàbí kó lọ sọ́jà Agbákí kó lọ kọ́ tébù kó ra aago kó ra ṣẹ̀kẹ̀rẹ̀, àwa lọ sọ́dọ̀ wọn alágbẹ̀dẹ àwọn tó máa ń fòjé àwọn alágbẹ̀dẹ olóje yẹn a ní kó bá mu rọ ọ̀pá a ní pé òun ti gbóhùn Olúwa pé Olúwa ní kóhun ṣiṣẹ́ òun. wọ́n á ní dádì ńlájú afọ́jú, dádì ń jókòó dìde, dádì ń jẹ́ kí adití kó gbọ́ràn. dádì yín ò lájú afọ́jú o, dádì yín ò jókòó dìde o, dádì ní lọ ìmpọ́ọ̀tù àwọn èèyàn wọlé ni o.
ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń wò ní orí TikTok yìí odidi fọ́nrán yìí orí YouTube wa ni ó wà ẹ̀yin Facebook odidi fọ́nrán yìí orí YouTube wa ló wà ní ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ti ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa a wà ní Cubase Master Òkodoro Yorùbá Television lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà a sì bẹ̀yìn a sì rọ̀ yín pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde ẹ bá wa comment ẹ bá wa like kẹ́ ẹ bá wa pín àwọn fọ́nrán wa yìí ẹ̀yin èèyàn wa bí ẹ ṣe ń wò ní orí TikTok yìí odidi fọ́nrán yìí orí YouTube wa ni ó wà ẹ̀yin Facebook odidi fọ́nrán yìí orí YouTube wa ló wà ní ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹ̀yin èèyàn wa tí ẹ ti ń tẹ̀lé wa káàkiri láti jọjọ́ yìí ẹ mọ̀ pé òótọ́ òun ni agbédání lórí ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà yìí torí náà ni a ṣe ń kí lọ́pọ̀lọpọ̀ pé ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ẹni tí ó fowó tiẹ̀ tó fi ra dátà tó fi ń wòran níran akọ́ṣẹ́ lẹ́ni yẹn ṣe o ẹni yẹn gangan ló ṣiṣẹ́ jù torí ẹ̀ la ṣe ń kí yín pé iná nìtọ́wọ́ yín ẹ ṣeun lórí àwọn fọ́nrán tí a ṣe kọjá tí a bá àwa kìrìsìtẹ́nì sọ̀rọ̀ káàkiri gbogbo àgbáńláyé pé àwọn kọ̀ọ̀kan wà tí àwa kìrìsìtẹ́nì tí a máa ń ṣe tí ò bójúmu tó àti àwọn nǹkan tí àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì bí àwọn wòlíì wa àwọn aríran wa àwọn alálà wa àwọn olùṣọ́ àgùntàn wa tí wọ́n ń ṣe tó ti ṣe síwájú tá a sọ pé eléyìí kò dáa o ohun tẹ́ ń ṣe kò tọ̀nà ó lè jẹ́ kí àwa kìrìsìtẹ́nì àwa ọmọlẹ́yìn ká kùnà ọ̀dọ̀ Ọlọ́run ọba mo wá sọ fún wa wípé nígbà tí àwọn kan ń lọ ra fọ́tò tí wọ́n ń gbé sílé tó sọ pé fọ́tò Jésù lélẹ́yìí ta ni photographer tó ya fọ́tò nígbà ayé Jésù àti pé ẹni tó act Jésù yìí ó pariwo tó pé ẹ̀yin èèyàn ẹ má jẹ́ káyé òun kó bàjẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tóun bá dé ṣọ́ọ̀ṣì ńlá tóun bá dé ṣọ́ọ̀ṣì kékeré òun á máa rí fọ́tò òun bẹ̀ tó máa kọ Jesus is Lord sí ó wá pariwo pé òun kì í ṣe Jésù o òun act ni o orúkọ arákùnrin náà a máa jẹ́ Robert Powell ẹni bá ní Google lórí fóònù ẹ gbogbo alátẹnu Google lórí fóònù wa ẹ jẹ́ ká lọ ṣàṣẹ ká kọ síbẹ̀ pé Robert Powell á gbé gbogbo ibi tí ọ̀gbẹ́ni náà tó ti act Jésù tí á gbé wá Robert yẹn ni ROBERT Powell yẹn ni POWELL Robert Powell ẹ jẹ́ ká ṣàṣẹ ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu jù bẹ́ẹ̀ ni wípé lábẹ́ comment section wa yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àlùfáà tí wọ́n rò pé a ti tú àṣírí wọn síta tí àwọn òtẹ̀dí náà wọ́n pé a ò tú àṣírí wọn o torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀ ń ṣe yìí òun ni inú Ọlọ́run kò dùn sí gbogbo wa kẹ́ni yìí a ò lè sùn síbi kan náà kí gbogbo wa wá yọrí síbi kan náà kò ṣeé ṣe ká má rí ni Paul wí àwọn kan bẹ́ẹ̀ sì ní ṣépè fún mi àwọn kan bẹ́ẹ̀ sì ní sọ̀rọ̀ tí ó tọ́ wọ́n ní olórí burúkú àwọn mùsùlùmí ti gbowó fún torí ẹ̀ ló ṣe ń sọ̀sọ̀kúsọ yìí mo wá kọ́kọ́ wẹ́ ìlàyé wa lórí ayélujára yìí torí pé mi ì fún ẹni yẹn lésì lábẹ́ comment section yẹn mi ì fẹ́ ẹni yẹn lésì mo wá fẹ́ fún ẹni yẹn lésì ní ìta gbangba àkọ́kọ́ ni wípé mo sọ nínú fọ́nrán mi nígbà tí ọ̀gá wa kan tí wọ́n interview mi gbàrà tí mo kọ́kọ́ sọ mo ní ẹ gbọ́ dáadáa o látìgbà tí mo ti délé ayé rí látọjọ́ tí mo ti gbọ́njú pé mo ti wà nílé ayé tí mo ti mọ bàbá tí mo ti mọ ìyá tí mo mọ ẹ̀gbọ́n tí mo mọ àbúrò tí mo mọ àbúrò bàbá tí mo mọ àbúrò ìyá kìrìsìtẹ́nì ẹlẹ́gbẹ́ mi kankan kò ṣoore kankan fún mi rí o mùsùlùmí ni àwọn tó ń ṣoore fún mi títí kan àwọn tó sọ mí déèyàn àwọn tó tọ́ mi àwọn tó ṣe dáadáa fún ìyàwó mi àwọn tó ṣe dáadáa fún ọmọ mi àwọn tó ti ń ṣe dáadáa fún mi lọ lẹ́nìí mùsùlùmí ní gbogbo wọn nínú fọ́nrán kan tí mo wá ṣe kọjá mo ní ẹ má gbàgbé o mo ní àáfà àwọn kan wá ń sọ fún pé
báwo mo ṣe máa sọ pé mo ní àfa? Mo ní àfa nítorí pé ṣéwù ńlá àgbà mùsùlùmí ẹni tó ṣiṣẹ́ ọlọ́run ẹ̀ gidi gan àfa àti gbogbo ayé mọ̀ òun ló tọ́ mi. Kí ló jẹ́ kí n máa sọ gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí? Torí ẹlòmíràn pé mo mọ̀ pẹ̀lú lágbájá mo mọ̀ tẹ́mìtẹ́mẹ̀dò nínú ètò ìlànà kìrìsìtẹ́nì yìí. Tó bá jẹ́ pé èèyàn ọmọlẹ́yìn Kristi mi ò jọ ẹ̀ ní kìrìsìtẹ́nì ní ọ̀sán gan. Ibi tí bàbá mi àti ìyá mi tí wọ́n ti pilẹ̀ oyún mi tí wọ́n ti bí mi ni òun ní kìrìsìtẹ́nì. Àwọn kan wá jáde sí pé ṣó yẹ kó máa takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́. A lè takò àwọn kìrìsìtẹ́nì ẹgbẹ́ wa níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò tọ́, níwọ̀n ìgbà tí wọ́n bá ṣe nǹkan tí kò yẹ, níwọ̀n ìgbà tá a bá rí i pé àwọn ẹni yìí wọ́n ò hùwà, wọ́n ò sọ̀rọ̀, ìṣesí wọn kò ju ẹni tó lè kóyàn dé ọ̀run rere. Ẹsẹ̀ bíbélì kan wá sọ wípé kí ni èrè ayé yìí nígbà tá a bá jẹ gbogbo ayé, o jẹ síkì, o jẹ tọ́kì, o kọ́lé mógún, o kọ́lé ọgbọ̀n, o lo limousine, o lo bẹ́ǹsì, o jẹ gbogbo ẹ̀ tó wá kú tó wá jẹ́ pé inú iná ló padà gbẹ̀yìn ayé ẹ̀ sí nígbà tí Ọlọ́run fọ́ fèrè pa tí a sọ pé àwọn ọmọlẹ́yìn Kristi tí àwa bá Jésù Kristi ọ̀hún náà tí a tò sẹ́yìn ẹ̀. Kí ni ẹ̀rí ẹ̀yin mùsùlùmí tí ó dẹ́ pé ẹ ṣiṣẹ́ láyé yìí nítorí pé kò sí àdùn kankan láyé yìí tó wá dọjọ́ gbèǹde àlùkìámọ̀ tí ànábì Muhammad tó ṣíwájú tẹ́yìn mùsùlùmí tí ẹ ò lè tẹ̀lé. Torí ẹ̀ ni mo ṣe sọ pé èmi ò ní gbọ́nà tí àwọn kan gbà o, ọ̀nà tí bàbá tọ̀dọ̀ mi gbà tó dúró lórí òótọ́ tó ṣe òótọ́ títí màláíkà fi mú lẹ́tà ikú wá bá tó fi gba lẹ́tà kú tó fi padà sí ọ̀dọ̀ Ọlọ́run ẹ̀. Àyèmọ́yé nǹkan míì tó wà nínú Bíbélì tó yẹ kọ́ wọn aṣíwájú wa kó yẹ kọ́ máa kà fún wa, wọn ò ní kà á torí pé tí wọ́n bá kà á wọ́n mọ̀ pé ọ̀nà àti jẹ àti mú tọ̀dọ̀ wọn náà ó ti dín nìyẹn o. Lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wípé ẹ̀yin pásítọ̀, ẹ̀yin alàgbà, ẹ má fojú ọ̀nà ọ̀lẹ kẹ́ ẹ máa gbọ̀nà gbó lọ. Oríṣiríṣi nǹkan láti rí, oríṣiríṣi challenges láti rí, oríṣiríṣi ìpèníjà láti rí. Ẹnu ìgbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tá a bẹ̀rẹ̀ sí ń sọ pé ẹ̀yin pásítọ̀ ẹ hùwà tó dáa, ẹ má ṣe báyìí, ẹ yé gbé fọ́tò kan sílé ká ẹ pè ní Jésù kì í ṣọlọ́run. Ọmọ mi ń bọ̀ láti lẹ́sìn ni ọ̀kadà ló kọ lẹ́sẹ̀, ó kọ lẹ́sẹ̀ méjì pàtàkì, ó kọ lẹ́sẹ̀ yẹn, ẹsẹ̀ yẹn gé sí méjì pàtàkì, ẹsẹ̀ yẹn ni mo gbé sẹ́gbẹ́ tẹ́ ń wò yẹn. A ò tún wá wò bẹ́ẹ̀ àtúkọ̀tì ní lórí iṣẹ́ yẹn torí pé ọ̀nà tí a pe oníkálukú sí ó yàtọ̀tọ̀. Kí ló jẹ́ kí n mú ọ̀rọ̀ yẹn wọlé ní pé ẹlòmíì wọ́n á sọ fún pé iṣẹ́ Olúwa ló fẹ́ ṣe o, kò wà ní béèrè wípé Olúwa mi iṣẹ́ òun gangan mo fẹ́ ṣe nínú ọgbàjàrà ẹ. Ó ṣètò láti lọ sí Tòkù tàbí kó lọ sí Ṣàpọ̀n tàbí kó lọ sọ́jà Agbáki, kó lọ kọ tébù, kó ra aago, kó ra ṣẹ̀kẹ̀rẹ̀, àwa lọ sọ́dọ̀ wọn alágbẹ̀dẹ, àwọn tó máa ń fòjé, àwọn alágbẹ̀dẹ olóje yẹn, a ní kó bá mu rọ ọ̀pá, a ní pé òun ti gbóhùn Olúwa pé Olúwa ní kóhun ṣiṣẹ́ òun. Òun mo ṣe fàyọ wípé ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì tí àwọn alàgbà tóun aṣíwájú wa nínú kìrìsìtẹ́nì tí wọ́n dálẹ̀, wọ́n ò dálẹ̀ torí Ọlọ́run o, wọ́n dálẹ̀ torí àtijẹ àti mu tiwọn ni. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ ẹni tó wọ́n ṣùṣùṣùṣùṣù tó kówó lẹ̀ tó lọ ra 10 acres tó lóun fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin náà wà tí wàá ròyìn pé kí ni wọ́n plot ń ṣe tí yóò fi wọ́n plot kọ́ ṣọ́ọ̀ṣì. Òun náà lọ ra 10 acres ó fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì, ó fẹ́ fi kórè òkè. Ṣé ẹ ò mọ̀ wípé business center lẹ́nu yẹn ṣí? Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́n èèyàn wá gbọ́n o, Ọlọ́run màmá jẹ́ kọ́wọ́n èèyàn wá nílà káyé o. Èèyàn lọ́ra 10 acres olóòfù fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì, ó mọ̀ pé business center lẹ́nu yẹn ṣí. Kí ló dé ní ìrora mọ́ plot kó mú half plot ń bẹ́ẹ̀ kó fi ṣe ṣọ́ọ̀ṣì kó wá mú tó kù kó fi kọ́ ilé gbígbé sí? Torí pé tábà wà láyé yìí kì í ṣe pé ká ṣe rẹpẹtẹ pé kí ni kan a gbọ́dọ̀ níbi tá máa forí pamọ́ sí. Àti pé táwọn èèyàn bá wá ṣọ́ọ̀ṣì bóyá lálejò ẹ fẹ́ ṣe nǹkan kan ni ẹ fẹ́ àṣẹ àdáná àṣẹ gbogbo nǹkan tẹ́ máa kọ́ wọn kan sí, òun nílé yẹn wà fún. Ó wá lára 10 acre ó ra 5 acre olóhùn fi kọ́ ṣọ́ọ̀ṣì, ó wá sọ wípé dáàdì yẹn gùdù gan, ó pònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé wọn pásítọ̀ yìí,
òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé evangelist, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé olùṣọ́àgùntàn yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń tẹ̀lé bíṣọ́ọ̀bù yìí, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn alàgbà yìí tó ń tẹ̀lé wọn, òpònú ló pọ̀jù nínú wọn. Wọ́n á ní dáàdì ńlájú afọ́jú, dáàdì ń jókòó dìde, dáàdì ń jẹ́ kí adití kó gbọ́ràn. Dáàdì yín ò rájú afọ́jú o, dáàdì yín ò jókòó dìde o, dáàdì ní lọ ìmpọ́ọ̀tù àwọn èèyàn wọlé ni o. Inú ètò iṣẹ́ wa tá a máa ń ṣe, tá a bá fẹ́ gbé nǹkan kan wọlé, àwa lọ síbẹ̀ àmúbi fáìlì, àwa mú import. Bàbá yín import àwọn èèyàn wọlé ni, bàbá náà ṣe import bíìtì wọlé ní studio wa. Ó ń lọ kó àwọn èèyàn ni o. Gbogbo nǹkan tẹ́ máa ń gbọ́ lórí rédíò yẹn, lórí tẹlifíṣàn yẹn tó máa pè nígbà tí dáàdì ṣe tó gbàdúrà fún wa, ogun ayé wa lọ, nígbà tí dáàdì gbàdúrà fún mi, ọmọ mi kan tó ti wà ní òyìnbó láti bí ọdún bíi 10 lẹ́sẹ̀kẹsẹ̀ ló pè ó bá sẹ́ni 20 million kóhùn lọ bẹ̀rẹ̀ iṣẹ́. Irọ́ ló ń pa fún yín o, pọ̀pọ̀lọpọ̀ tactics ló ń lò fún yín. Ṣé social media tẹ wà, fóònù tẹ gbé dání yẹn, ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa kó ní làákàyè, ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa kó gbọ́. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe òótọ́, wọn ò takú wa láti jọjọ yìí, kàkà kí wọ́n sọ̀rọ̀ jáde, adúpẹ́ lọ́dẹ tó tẹ̀ gbé wa ṣépè lábẹ́ comment section. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣàṣàṣì ń kọ́ ọmọ mi tó ń bọ̀ láti lẹ́sìn ni, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọmọ mi àtọmọ ẹ̀gbọ́n mi tó wà láàrin wọn tó ń bọ̀ láti lẹ́sìn, 9 ni gbogbo wọn. Ọmọ mi tó ń gbé òun gọ́gọ́gọ́, èmi àti ẹ̀ ó tó wá bí mo bá yọ ọ gbọ́dọ̀ rí kémi náà wá sọ pé mo deny pé ọmọ yẹn kì í ṣọmọ mi, kò ní di DNA. Òun lọ́kadà lọ kọ́ lẹ́sẹ̀ méjì, òun kọ̀ ẹ̀ṣẹ́ ti rí, ṣé dírákì ṣú ẹ̀ tán ṣẹ́kọ̀ ọmọ ọ̀kadà kọ́ lẹ́sẹ̀ méjì pàápàá ni. A ò torí ẹ̀ padà, ọ̀sẹ̀ méje la lò ń lé. Ọlọ́run wá gbàkóso, Ọlọ́run gbàkóso, Ọlọ́run jẹ́wọ́ pé òun lọ́lọ́run torí pé òótọ́ la gbé dání. A tẹ̀fẹ̀ jẹ́ kí ojú èèyàn kó là, a fẹ́ liberate yín. Òun lọ sí sẹ́fẹ́ kẹ́ ní ọpọlọ lórí ọ̀rọ̀ tí mo sọ. Bàbá yín ò lájú afọ́jú o, bàbá yín ò jókòó dédé o, bàbá yín lọ pọ̀ àwọn èèyàn wọlé ni. Ẹ máa bọ̀, ẹ ṣe iṣẹ́ àṣẹ bí adití, ẹ ṣe bí agbọ́ràn, ọ ń bá wọn kó èèyàn wá ní o. Tọ́pọ̀ bá nípínlẹ̀ Ògùn, ọ lè bá wọn kó èèyàn wá látọ̀ṣun, ọ lè bá wọn kó èèyàn wá láti Oǹdó. Àṣírí wọn wọ́n tún fún yín yẹn o. Torí pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ tẹ̀rí yẹn wọ́n gbọ́kànlé agbára Ọlọ́run, agbára òkùnkùn ni wọ́n ń lò àti tactics, technology burúkú tí wọ́n máa fi gbowó. Àwọn máa sọ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn máa mú bí kọjá dé mẹ́ pé ẹsẹ̀ Ọlọ́run kọ sọ pé àwọn gbà lọ́wọ́ ẹni tí ò ní àfẹ́fẹ́ ní tóní. Ṣẹ̀ṣẹ̀ báìbù tó dà tó yẹ kẹ́yìn máa lò nìyẹn. Tí bàbá yín bá fẹ́ lajú afọ́jú, kí ló dé tí bàbá yín ò lọ sí agbọ̀nwọ̀n afọ́jú kó lọ sábó? Tí bàbá yín bá fẹ́ jókòó dìde, kí ló dé tí bàbá yín ò lọ sí mọ́ṣúárì kó lọ jókòó dìde? Tí bàbá yín bá fẹ́ yẹ káàdì tí kò gbọ́ràn, kí ló dé tí bàbá yín ò lọ sí handicap school kó lè jẹ́ káàdì tí kò gbọ́ràn bẹ́ẹ̀? Ó yìí jẹ́ pé bí ìsọjí ọjà ìwọ obìnrin tó wà bẹ́ẹ̀ yẹn, Olúwa sọ fún mi pé adì tí máa ń kọ́ wà bí ẹ wá kó wọn jáde. Ẹni àwọn tó jáde yẹn pásítọ̀ yìí ti fún wọn lówó ni. Ẹ fúnra yín ní ọpọlọ. Kìrìsìtẹ́nì ni pásítọ̀ yín, kìrìsìtẹ́nì lèmi, olùṣọ́àgùtàn ni pásítọ̀ yín, olùṣọ́àgùtàn ni mí. Mo tú àṣírí wọn. Ó mọ̀ pé business center ni pásítọ̀ yín ṣí. Ta ni wèrè tó máa níbi yábi 30 million lọ́wọ́, tó máa níbi 40 million lọ́wọ́, tó máa jẹ́ pé mo fẹ́ lọ kóra lẹ̀ ni, kí n lọ kóra lẹ̀ mo fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì. Tí ó mọ̀ pé ṣe ló dókòwò, ó gbọ́dọ̀ gbowó padà, kí ló tó ra 1 plot kò fi kọ́ ṣọ́ọ̀ṣì. Òun mo yẹ ń sọ fún yín pé ẹ jẹ́ ká yára lọ́pọlọ. Ẹ wo ìyá kan lórí TikTok, ìyá orí òkè ìtùnú, obìnrin yẹn ń wàásù dáadáa, wòlíì ọgbọmọ kékeré wòlíì tọ́lọ́hún ń lò, tọ́lọ́hún ń tẹnu ẹ̀ sọ̀rọ̀ gidi. Àwọn pásítọ̀ kan, àwọn olùbí pásítọ̀ kan wọ́n wá jáde síta, wọ́n ń takù ìyá yẹn, wọ́n sọ pé ó ń tú ọ̀nà àti jẹ wọn síta. Àwọn pásítọ̀ tó ń fi àwọn ṣẹlẹ́yà wọ́n kórè TikTok yìí. Ṣé gbà tọ́lọ́hún pè yín, tọ́lọ́hún ní kẹfà ṣiṣẹ́ òun, orí TikTok, orí Facebook lọ́lọ́hún pè yín sí. Òun mo ṣe sọ fún yín èèyàn pé ẹ jẹ́ ká fúnra lọ́pọlọ àti jẹ́ àti mú lọ́wọ́ pípù ìwà káàkiri. Ọlọ́run kò pè wọ́n. Nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ entertainment yìí, tá a ti mọ̀ pé ibi báyìí lọ́lọ́run pè wá sí, tá a sì ń wá àti jẹ́ àti mú torí pé èmi nígbàgbọ́ nínú ẹsẹ̀ Bíbélì kan tó sọ pé nínú ògùn ojú rẹ lẹ́ ò máa jẹ, lẹ́ ò máa mu. Nígbà tí Ádámù àti Éfà
tó ti ṣe nǹkan tó máa ṣe kọjá lọ́jọ́ kìíní àná lọ́lọ́run ti fi ọmọ èèyàn gégùn ní pé nínú wàhálà wa láti máa jẹ láti máa mú ibẹ̀ láti máa dé èèyàn ó lè jókòó sílé kó o sọ pé o fẹ́ là ìrẹ́fẹ́ wá bá ẹ dey play ní o Ọ̀yọ́ ló wà. mo wá ṣe fọ́tò àti fídíò lábẹ́òkúta wá yìí tábà tí lọ sọ́nà Ṣàgámù ibẹ̀ ní abúlé wa lẹ́gbẹ̀ẹ́ lépo kan ibẹ̀ láti máa gbọ́kadà tàti máa lọ sábúlé yẹn. bàbá yẹn kò sí òòṣà tí ó ní mo sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọdún bíi 18 sẹ́yìn 18 years kò sí òòṣà tí bàbá yẹn ò ní tán ẹ tẹ̀mẹ́ pé àwọn photographer àti videographer kò sí bí tí a ò láǹfààní láti wọ̀ di mọ́tò yẹn pé àwọn ènìyàn ló pè wá àwọn ènìyàn ló pè mí ọjọ́ méjì mo lò ní abúlé yẹn wọ́n wá ń fọ́fá báyìí wọ́n ń fọ́fá ó kọ́ dẹ̀kọ́ náà ni bàbá onífà bá ní pásítọ̀ ẹ̀rẹ́fẹ̀ ẹlẹgbẹ́fà yìí àti ìyàwó yàtọ̀ ọmọ yín wá ara mi bù màṣọ. àwọn rẹ́fẹ̀lì ìkẹ́ lọ́dọ̀ máa wàásù fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ o gbogbo fádẹ̀ lọ ṣe yẹn gbogbo kọ́tẹ̀ lọ ṣe nǹkan èṣù ni àwọn dẹ́nì fà ara rẹ́fẹ̀ yẹn ti ń bù màṣọ wípé òun ni mò ń bá wí ẹ̀yin dẹ́nì fà àwọn ìyàwó yín lára àgbo tẹ́ ń forí balẹ̀ fún ẹni èṣù ẹni ṣọ̀pọ̀nà ẹni ògún ẹni bàálù ayé tẹ́ ń tapọ́lé lórí àwọn ibi tẹ́ ti ń gbàgbára tẹ́ ń lò ọmọ yẹn nìyẹn bàbá yẹn bá ní rẹ́fẹ̀n ẹlẹgbẹ́ fáyíwá lẹ́jẹ̀kẹsẹ̀ ifá bàbá rẹ́fẹ̀n ẹlẹ́dẹ̀ ló gbà ọba bọ́tí sínú gbá ọ nítorí kẹjẹ ẹlẹ́dẹ̀ má bàa dì ọ̀pá ẹlẹ́dẹ̀ yẹn ọ̀pá báyìí ọmọ ẹ̀jẹ̀ yẹn ọ̀tà sínú ọtí tó bù sínú gbá yẹn ọ̀rọ̀ papọ̀ ọba gbé fún rẹ́fẹ̀n bá mu ọtí ẹlẹ́jẹ̀ àwọn rẹ́fẹ̀lì kẹ́ni yìí lọ́ máa tọ̀ ìjẹ lórí rédíò àtòrí tẹlifíṣàn ìṣira bàbàbàbà nígbà tí pé ó yá arábìnrin ó yá give testimony ẹ nígbà tí dáàdì gbàdúrà fọwọ́ iṣẹ́ ni di ara wọn já ó ń tọ̀ ìjẹ ni àwọn rẹ́fẹ̀lì tẹ̀rí ọ̀hún gbàgbára lọ́dọ̀ Ọlọ́run ọdọ̀ èṣù lọ ti gbàgbára ọ̀hún lágbẹ̀kẹ̀lé lọ́dọ̀ Ọlọ́run ọdọ̀ èṣù lọ lágbẹ̀kẹ̀lé sí. ẹ̀yin tẹ́ ẹ wá gbàgbẹ́ dúró ti Ọlọ́run ibi nǹkan tí ò tọ́ lẹ́ máa táyé tọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ Bíbélì yẹn sọ Ọlọ́run òòṣà tó lẹ́nu tí kò lè sọ̀rọ̀ òòṣà tó létí tí kò gbọ́ òòṣà tó lọ́wọ́ tí kò lè lò òòṣà tó lójú tí kò fi rí òun lẹ́yìn wọ́tọ̀ ẹ kú lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ kò máa dá káfáyé ìsílẹ̀ káwá lọ́jọ́ náà lọ́rùn àwọn pásítọ̀ tẹ́ǹtẹ́lẹ̀ kàkàkiri wọn ò gbẹ́kẹ̀lé kankan yàtọ̀ sókùnkùn wọ́n gbàgbára lọ́dọ̀ wọn oníṣẹ̀ṣe wọ́n gbàgbára kákàkiri ni tí wọ́n lò ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ kò gbàdúrà kẹ́ni kára sọ kíjì já láàrin ìjọba yìí káṣọ bọ́lọ́hún pásítọ̀ ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ máa dè fúnpá tó máa lò gbàdì èyí tó máa fò káwàlẹ̀ tó máa fò ká sórí ọmọ ẹsẹ̀ ó wà nù wọn. àwọn ibìkan wà ní Bíbélì tó yẹ pé wọn ò ní kóòtù yẹn fún yín nítorí pé tọ́ba lọ́pọ̀ ọ̀fẹ́ lò pápẹ́ máa mú wọn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àti ìyàwó wọn lọ́jọ́ ṣèmùlẹ̀ papọ̀ lẹ́sẹ̀ máa rí inú signboard dádì àti mọ́mì ló máa gbé papọ̀ a máa wàásù fún yín kíníkan ọ̀rọ̀ kan sì wà nínú mi tí mo fẹ́ tú tọwọ́ pásítọ̀ máa sọ fún yín pé ẹ má fẹ́yàwó méjì o ẹ má ṣe kíníkan ibo ló wà nínú Bíbélì pé ká má fẹ́yàwó méjì Bíbélì Ọlọ́run ó gbé ní condition fún wa ni bó ṣe gbé condition fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ náà ló ṣe gbé condition fún àwọn Christian ó wà ní Exodus 21 orí 21:10 Exodus 21:10 lẹ́nu ká tó o bá ti lè sọ pé o fẹ́ fẹ́yàwó kejì o oúnjẹ mímu ẹ̀ aṣọ wíwọ̀ ẹ̀ mọ́tò tó máa wọ̀ ni o fẹ́ gọ̀kadà ni ìbálòpọ̀ lọ́kọláya kò gbọ́dọ̀ pàṣẹ o gbọ́dọ̀ ṣe déédéé Exodus 21:10 ó sọ bẹ́ẹ̀ àwọn pásítọ̀ yóò ní sọ fún yín o torí pé àwọn àtìyàwó wọn ti jọ nìmùlẹ̀ yìí pé bọ́jà ti fẹ́ tó ìfẹ́ fẹ́ mi yìí o ò ní fẹ́yàwó kejì olóhùn gbà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni òun àdúró tiẹ̀ gbogbo pípa tó bá ti lágbára tó máa lò òun àmú ẹ lọ òun lọ́pọ̀lọpọ̀ wọn o. ajáde lọ́jọ́ kìíní àná àtọ́ fún yín pé
ẹ sọ orúkọ ẹni tó jẹ́ photographer Jésù tó ya fọ́tò Jésù tẹ́bí sọ pé tẹ́bí ń pe Robert Powell Jésù tó wà nínú bíbélì ààrí pásítọ̀ kankan kó jáde àṣẹ gbogbo bible school tẹ lọ òfo ni gbogbo bible school tẹ lọ òfo ni òun tó ẹgbẹ́ kò bá jófo ṣe mọ orúkọ ẹni tó ya fọ́tò Jésù wà nínú bíbélì Robert Powell actor tó fún lówó tó àti Jésù tó ṣiṣẹ́ òjú ẹ̀ òun lẹ́lẹ́gbẹ́ káàkiri Robert Powell lẹ́lẹ́gbẹ́ káàkiri ní Jésù Robert Powell ìbẹ̀lẹ̀ tí photographer tó ya fọ́tò Maria tẹ́fí worship fọ́tò Maria ọ̀pọ̀lọpọ̀ àrìndì ọmọ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àrìndì wòlíì wọ́n á máa pe Jésù ní Ọlọ́run ṣé Jésù jọ Ọlọ́run òní yìí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ ẹ ti gbàgbé pàdàbà ló bà lé Jésù ní èjìká tóun kan jáde látọ̀run tó èyí ni àyànfẹ́ ọmọ mi o ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tiẹ̀ ààrẹ ni tó jáde kàkà kẹ jáde kẹ ẹ sọ̀rọ̀ àṣàṣì burúkú lẹ̀ sá bẹ́ẹ̀ bá ṣe sà wá tó bá jẹ́ pé orí òótọ́ la wà a ò sí lórí ẹ̀ta anú a ò tẹ̀ bẹ́sù jẹun ẹ̀yin náà lè máa pòwe pé ẹni máa bẹ́sù jẹun síbí àgùn lẹ́nu pásítọ̀ ẹni máa bẹ́sù jẹun síbí àgùn lẹ́nu pásítọ̀ orí òótọ́ tá a máa dúró sí ibẹ̀ la dúró sí ọ̀pọ̀lọpọ̀ yìí mọ̀ òótọ́ ṣùgbọ́n ẹ ti mọ̀ pé ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣòótọ́ ebi ti bẹ̀rẹ̀ sí ní payín ìgbà ẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́ yàtọ̀ síṣẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ ẹ̀ ń ṣe yìí bísíǹsì tàtẹ̀ sí ẹ̀ níṣẹ́ kankan lọ́wọ́ ẹ̀ wá lọ́lọ́run ló pè yín pé kó kẹ́ wá ṣe fún pásítọ̀ nẹ́tíwọ̀kì wo lọ́lọ́run fi pè yín ṣé MTN lòlò ṣé Glo lòlò àbí Airtel àbí nẹ́tíwọ̀kì burúkú kan báyìí tó jẹ́ kẹrin tá a lè dárúkọ ẹ̀ ṣóhun lọ́lọ́run lò tó fi pè yín ẹ̀sẹ̀ ti gbàgbé pé nínú bíbélì tọ́lọ́run sọ pé nínú ogún ojú wa láwọn máa jẹ ẹ̀sẹ̀ kan wọ́n sọ pé ẹni tí ò ṣiṣẹ́ kò tọ́ fóúnjẹ o àbí bíbélì tẹ́ ń kà bíbélì tájọ́ ń kà òun kọ́ ló sọ bẹ́ẹ̀ pé ẹni tí ò ṣiṣẹ́ kò tọ́ fóúnjẹ tó bá ti ṣiṣẹ́ wàá jẹun ó yá ẹ̀yin pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ 419 ló pọ̀jù 419 ló pọ̀jù ní ọ̀rọ̀ táwa sọ yìí tó bá wá rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ bọ́ta kẹ́ẹ̀dì bọ́ǹkì ọ̀rọ̀ wa ẹ bọ́ta kẹ́ẹ̀dì bọ́ǹkì ọ̀rọ̀ wa pàápàá jùlọ lórí ẹ̀yìn ìjọ tẹ́ máa ń gbé fọ́tò Jésù tẹ́ máa ń ṣe ìdúpẹ́ Jésù tẹ́ máa gbé bàsíà dání tẹ́ máa ní Jésù tìjọba àmọ̀ pé Jésù tìjọba ṣé Jésù lẹ́gbẹ́ dání àbí Robert Powell ẹ̀yin tẹ́wọ̀n wà ẹ bá a pé kó délé kó dóko ká lè fọ kìrìsìtẹ́nì mọ́ ká lè jẹ́ kí àwọn tó wà nínú ṣágò yìí tí wọ́n ń tẹ̀lé ọ pásítọ̀ èkéyìí káàkiri ká lè jẹ́ kó mọ̀ pé ṣágò lẹ́wọ̀ kí ló ń pe kíní conscience mọ́tò tó máa ń wọ̀ yẹn á ní kíní conscience òun lẹ́wọ̀ wọ right channel fẹ́ ikú non channel fẹ́ ikú òun lẹ́wà ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bọ́lẹ̀ láyé tàlàfíà ó kódóró ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ lẹ́wà látara ẹ bá a pín kódélé kódóko ojú tẹ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa ire o.